ẹ̀yin olùfẹ́ mi gbẹ̀gẹ́dẹ́ ti wá gbiná o gbẹ̀gẹ́dẹ́ ti gbiná lórí ọ̀rọ̀ justice for Mohbad gbẹ̀gẹ́dẹ́ ti gbiná Yomi Fabiyi ó ti fàájà tó ń bá sọ pé ó ti fàájà Yomi Fabiyi ti fàájà o ibi tá a expect pé ọ̀rọ̀ máa dé ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ o for the first time wọ́n summon Yomi sí police station for the first time àmọ́ Wunmi ò yọjú o Wunmi ò yọjú látàrí pé à ń gbọ́ àwọn information kankan but Yomi ò sọ bẹ́ẹ̀ Yomi ní excuse tí Wunmi give fún Inspector General of Police torí Inspector General of Police òun ló invite Yomi ló invite Wunmi wọ́n ní Wunmi sọ pé ara ọmọ òun ò yá but information ń jẹ́ kó máa yé wa pé Wunmi ti jápa bákan méjì ni o ẹ̀yin olùfẹ́ mi ẹ jẹ́ ká fi sórí 50-50 ẹ jẹ́ ká fi sórí 50-50 èní la máa wá mọ̀ bóyá Wunmi ti jápa lóòótọ́ àbí Wunmi ò jápa torí according to information tó ń fly báyìí wọ́n ní Wunmi ti jápa Yomi Fabiyi náà dẹ̀ tún confirm ẹ̀ nínú ọ́díò tí mo máa fún yín yìí pé òun gbọ́ wípé àwọn kan ti jápa lọ sí Tanzania bóyá Wunmi wà lára wọn pé tó bá dẹ̀ fi lè jẹ́ pé ó jápa lóòótọ́ kó yá disappear into thin air because any country tó wù kó sá lọ wọ́n máa fish it out or else kó rárá jáde báyìí kó wá face consequence ẹ̀ ẹni olùfẹ́ mi ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ má jẹ́ kí n polongo jù mo fẹ́ kẹ́ ẹ baralẹ̀ kẹ́ ẹ gbọ́ analysis Yomi Fabiyi bó ṣe ń faraya bó ṣe ń fàjà in fact ẹ wo Wunmi ò lè escape ẹ̀ èèyàn kẹta tí àdúrà mention pé ó wà nínú ilé pẹ̀lú wọn gbà tí wọ́n ń jà àṣírí ẹni yẹn is about to come out ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀ àwa lè má tí mọ̀ but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti mọ̀ ẹ lólùfẹ́ mi ẹ wá gbọ́ fún ara yín lẹ́nu Mr. Yomi Fabiyi. Which is very important is number one, the phone that was used to message me, according to what I was told in command, belongs to Adura. The TikTok handle that was used to shut me up belongs to Adura Aloba. Yes. The content of the video is told by Adura Aloba. And then the only thing they can tell me is well, at the end of the day, Adura owns all those things, but the person that sent it to you is Damola. I am not believing you. I now believe we will have to I now believe we Damola is facing 5 count charges. Good. Joe? Yes, no one is important. Saturday or Sunday, see me about to share video ni ìdúró kó bọ́dà. Kó tọ́nu bọ́dà. Ẹ wo ìkìlọ̀ síra wọn tó. See me about to share video bẹ́ẹ̀ kó ọ̀pọ̀lọ̀ jẹ́ òkọ̀gá. Ó lè sá lọ before then o. Ṣùgbọ́n tọ́lọ̀ bá ti máa bẹ́ẹ̀ ṣe. Àwọn tí kú tọ́nu wọn náà àti ìdúrókò àti airport wà máa mọ̀. Wọ́n náà kọ́ ti lọ Tanzania bí mọ́jọ́ tọ́ lọ. Tí àfi tó bá kó wà lára wọn. Ṣé ti gbọ́? Assistant Inspector General of Police of the Federal Republic of Nigeria will never send you invitation pertaining to homicide. Kò wá lọ yá dànù. Àmọ́ ò ní ọ̀nà. Kò jọ. Ẹni tó bá ń tọ̀ ẹ́ pé you have the power bí ìfẹ́ mi tó wà lẹ́yìn ẹ̀. Ẹ bá ní káwọn ilé máa tọ̀ yín pé wọ́n ní tó bá ní bá àkọ́kọ́ ní ó yẹ kó ti ṣe the same thing pẹ̀lú àdúrà náà. Tèmi lọ́yà kan lọ́dọ̀ ọjọ́ jáde fáwọn ọ̀yà kan tó
weekend is police cell yo because Saturday Sunday on come on still working days so for me 2 days free enjoyment so I understand what you know so for me 2 days extra because there coffee you can do about make about go here kí mo ṣe lọ because ele ìdájọ́ kò sí àwùjọ wa jáde o òótọ́ wa jáde ṣé ń gbọ́ the third person that was in the video 23 seconds for me ṣé ń gbọ́ when that video yẹn 3 years ago when that video ìjọba pa Mohbad when that video ìjọba pa Mohbad èmi ṣàbọ̀ pé video tí wọ́n fi tọ́ èmi sóko that video they remove 3 seconds the third person with Mohbad and Wunmi you know the third person èyí tí fẹ́ dárúkọ onítàn that third person was not listed kò sẹ́ni tó dárúkọ ẹ̀ gbogbo yín rárá láti ọ̀tẹ̀ tí sọ̀rọ̀ kéésì. ṣé ń gbọ́. none of you. Can you imagine? You lied to the police. All of you take your hand name because we are court lẹ́jọ́ ṣe o. Bóyá rival court ní ẹ̀yìn lẹ́jọ́ mú iṣẹ́ Mohbad nílẹ̀ o. Wọ́n ti mú I don't know what you guys are doing. wọ́n ti mú lẹ́ni. The person that is bóyá ẹ kú ṣọ́ra níbí mọ̀. I don't know what you guys are doing. Tèmi ní pé ẹni tí ó pa Mohbad pẹ̀lú ẹni tí wọ́n jọ èèyàn in conjunction ẹni ṣe. That particular individual Wunmi má sáré jù ẹni kẹta yẹn ó mọ̀. That person has a military experience. Wow. Ọ̀rẹ́ Mohbad ní tẹ́lẹ̀. Wọ́n ṣe ní ilé yẹn wọ́n á sọ o. Hey. Wọ́n lè sọ fún èmi máa ní ọ̀dà yẹn o ìdílé okó àti kútọ́nu ẹ máa rí fíìmù bẹ́ẹ̀. I said it. Tó bá kọjá bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ Nàìjíríà. I said it. I said So it. kókó of the matter is at the end of the day gbogbo èyí tẹ́ wà lórí ẹjọ́ yẹn you all know I'm saying the truth including you Wunmi. That individual is never reflected at all. Ẹ wá ń dúkùú kọ́ wọ́n àwọn tó yẹ kó sọ̀rọ̀ you are trending those that were meant to talk. Àṣẹ yìí ẹ̀yìn nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀ báyọ̀ kiri nìyẹn. And you claim you love this person. Wọ́n máa láti sọ ẹja mẹ́ja. Gbogbo ojú kan wò yìí. Ọkọ̀ fún ẹ lókè. Gbogbo fíìmù yẹn á mọ̀ náà. You have now realize eventually. Apá mi tí Wunmi yẹn ti sòótọ́, let me tell you. Ibi tó sọ pé they kill the nigger. Yeah. You guys have killed the nigger. Yeah, Don't yeah. take your trophy. She's speaking to the real people that came to buy Mohbad. Ẹ kọ́ lẹ̀ mo ṣe sọ fún yẹn. Èmi tí bá sọ̀rọ̀ ní stage kan, sọ̀rọ̀. She's saying exactly the truth. I remember. But at the end of the day, o fẹ́ o kọ̀ pé o ní ẹ̀jọ́ yìí o máa gbá nọ́mbà tó dáná wá fún ẹ. Àwọn kan ti ń rán àwọn fitted prison uniform. O máa farabalẹ̀ ẹ̀jọ́ yẹn. Tí wọ́n bá wọ̀ pàrọ̀ ẹ̀ pè mí lẹ́jọ́. Wow. Àti bá dé sí ìjọ pé àwọn ẹ̀sìn tẹ̀sí àwọn lójú. This is not a gender war. Èmi mo fún yín ní grace. Mo fẹ́ kọ́kọ́ kó wọlé sí normal level. Kájọ wà lórí lẹ́bí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí jáde fún ẹni. Ẹnu olùfẹ́ mi ṣé ẹ ti rí i pé ọ̀rọ̀ yìí ti kọjá bá a ṣe ń rò ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀ báyìí ó ti kọjá bá a ṣe ń rò Yomi Fabiyi gan sọ débi wípé tó bá jẹ́ pé rọ́ lòun pamọ́ wọn kàn ṣàjò òun gan sí kóòtù kàn jẹ́ káwọn ọjọ́ wa lọ rò ní kóòtù ẹnu olùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí rìn gbogbo àwọn tó ti ní ìrẹ̀wẹ̀sì ọkàn lórí justice for Mohbad gbogbo àwọn tó ti back up tó ti wò pé a lè rí justice ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó lè dé ọ̀dọ̀ wọn kán lè rí i pé Yomi Fabiyi ó ń ṣe iṣẹ́ takuntakun Yomi Fabiyi ó ti dé the point of getting the justice for Mohbad ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí rìn ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n ti nírẹ̀wẹ̀sì ọkàn ẹ jẹ́ kó circulate dé gbogbo àwọn tó yẹ pé wọ́n ti back off pé Nàìjíríà yìí kò ń ṣe ìlú gidi mọ́ a lè rí justice ẹ jẹ́ kó mọ̀ wípé a ti dé point of getting to justice torí tó fi lè invite Wunmi Àṣànà tó fi lè jẹ́ pé odindi ọ̀gá ọlọ́pàá òun ló invite ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ẹ̀kọ́ ti fojú múmu hàn báyìí kò dẹ̀ sí bọ́n ṣe máa interrogate ẹ̀ gbogbo nǹkan tá in fact Yomi Fabiyi ní tẹ́ ẹ bá rí list tí wọ́n gbé lọ ó ní àwọn ọlọ́pàá yẹn gan wo list ẹ̀ mọ́ náà Yomi o ti finish ọmọdé yìí kò lè bọ́nú eléyìí
tó bá bọ́nù kan kò lè bọ́nù kejì, tó bá bọ́nù kejì kò lè bọ́nù kẹta. Pé no, you know what you are doing now. Can you imagine? Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí. Ṣé ẹ rí pé àwọn fantastic information ni mo mú wá fún yín? Ẹ jọ̀ọ́ ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí, kẹ́ ẹ dẹ̀ bá mi share fídíò yìí kó go viral. Fún àǹfààní àwọn tí wọ́n ti relent tó ti gbàgbé pé kò lè sí justice, tó ti give up, ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn pé justice is near. Justice is near. We are already in 85% báyìí, only just 15% òun ló kù báyìí. Ẹ máa gbọ́ lọ. Kò ṣe pé mo fọ ẹ tó wọn dáa kọ láti ọjọ́ ẹ wọ́n ibi ká bá dé àkọ́mọ́ ẹ kò sọ pé irọ́ lè pa. I cannot even fathom it. How the person I want you to come out. Tó bá jẹ́ pé lóòótọ́ ọkọ lọ fi bá mo sí ẹ̀sùn. Ó bá tán. Sọ pé fídíò tí wọ́n yọ 3 seconds kúrò bẹ́ẹ̀ tó sẹ́ni sí mi yẹn o. Ẹ̀yin mẹ́ta tẹ wà bẹ́ẹ̀, it's only 2 of you lẹ́yà. That there is no third person and that person mo ti fún ẹbí ìfẹ́ sórúkọ ẹ̀ mo ti description ẹ̀ mo ti tó fún ìfẹ́ sórúkọ Mohbad. I'm challenging, spending all of you. Then I wish I sọ pé irọ́ ni mò ń pa. So when you are running today, you know why you are running, but don't worry. On our affair, make sure for all the invitation here. All the new orúkọ ti débẹ̀ máa kúrò bí tó wà, máa dé ibi tó wà. To face you is not my problem because this is a way of representing the public. Èmi ò mọ̀ pé bí ayé ṣe ń lélẹ̀. Ayé le. So bí ayé ṣe ń lélẹ̀. Ayé burú. Èèyàn kan máa máa tàn yín. Ẹ wo bí Nigerians, you need to understand that we must place respect to some certain position in the authority. Ẹ má mú olú bí AIG o. So ẹ lọ gbókè AIG tó ní kọ́ lọ bẹ̀rẹ̀ case tó approve tó lọ court tó ní ẹ wọnú lè bọ̀ bá nìyẹn ẹ ṣe bákan ẹ lọ gbé àdúrà ẹ wá dábúrà àpè ìwájú ẹ tó ní ẹ lọ ṣe bákan tó ní òkè go and bring the Wunmi go and bring ẹ̀yọ̀ kọ́ máa àwa yìí bá ìtòrí tàn àwa náà all know everybody will enjoy their fundamental rights kò ní ṣe kó sọ pé I am not coming ó lè máa tọ́ ọ́ tẹ̀ ń tọ̀ owó gbókè ní akọ́kọ́ fọwọ́ yẹn ṣe òkè ara ọmọ òyà àdìgbò yẹn ká bá lẹ̀ náà a máa fún ẹ lórí ọ̀fẹ́ torí pé the only reason tó dẹ̀ fi sọ ni pé lọ́ọ̀yà máa sọ fún ẹ ní pé kò sí wọ́n ìfẹ́ rí tó bá lọ ní Thursday ọ̀la wọ́n lè má gàrí ẹ̀ bá sọ̀rọ̀ so Saturday Sunday ọ̀nìlé ló wà nígbà tí ọ̀nà body school ni so máa ṣe sí pàbó nǹkan máa ti ṣe é bí wèrè má dán wèrè wò mo understand àlọ́ rẹ̀ àti ẹ̀mí séjì ẹ̀ Ọ̀rọ̀ ti dójú ẹ̀. lọ́la tó bá ti àbí ẹ̀ ẹ fi bóyá ìṣẹ̀lẹ̀ lẹ̀ ẹ kọ́ máa tọ̀ yìí wọ́n máa bọ́ sórí kí ní ẹ máa tọ̀ yìí. Ẹ náà nífẹ̀ẹ́ mi ṣe ti gbọ́ pé no be small ẹ tún máa gbọ́ lọ. tọ́ba lókè lọ lẹ́kọ̀ọ́ padà wájọ́ kejì ẹ̀kọ́ ẹ̀sùn ẹ̀jẹ̀ká sọ tọrọ pẹ̀lú wa táwọn èèyàn ti fi òyìnbó ńlá láwọn òyìnbó kábìtì táwọn èèyàn gbé ọpọlọ kalẹ̀ ayé ẹ wọ pé tí ìlú bá sí oúnjẹ fún yàn oúnjẹ aládé àná yẹn pé oúnjẹ àwọn alákọ̀ọ́ ní kàbìtì kwẹ́sì wọn ní. Ṣé gbọ́? ọlọ́pàá ní kwẹ́sì ọlọ́pàá ní Báwo ló yẹ fẹ́ bọ́nu eléyìí? Amen. The only reason why we're going to be scared for what we are doing now is if we at any point in time we want to fabricate or we want to lie against somebody. No. Everything that we want to pursue is what happened naturally. They are the ones trying to run away from what happened naturally. Because you can very regret what happened. No, we're not regretting. We are only trying to follow what actually
bad. Case here don't go. Ó ṣe bẹ̀rẹ̀ December 3rd. Torí ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ lélẹ̀. Tá bá ti bẹ̀rẹ̀ báyìí. Ẹni pé gbogbo àwọn tó yẹ ká interrogate, àwọn tó yẹ ká gbọ́ ó lè má lọ sí gbogbo tó ti kọ́. Pull out wá kọ́ tẹ̀lé lọ́la ọ̀rọ̀ yẹn. Pull out. Half truth is worse than a lie. Wọ́n ti tó àwọn half truth lọ́la ọkọ̀ tẹ̀lé. Listen, jẹ̀lẹ́kẹ̀rẹ̀ ó náà àwọn key ones àwọn ọkọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan torí a máa ní the whole day fún yẹn kọ̀ọ̀kan àdámù ló máa là. Yóò dé fẹ́yìn kọ̀ọ̀kan. Ní ìgbà wo ní CCTV lébọ̀ yẹn tó wọlé sáré yẹn kò tẹ̀ jẹ́ kó ẹ̀yà ìṣúra ìwẹ̀ yẹn ti máa kọ́ lọ eléyìí major one first àlàyé náà sáré wọ́ta only no problem. Ẹ má wọrí gbogbo ìta sáré ṣùtà kọ ẹ má wọrí àbọ̀ àbálẹ̀ sọ̀rọ̀ sí yẹn. So ẹ má máa tẹ̀lé gbogbo pé I get saying. So what you need to understand is that the rule of law is sacrosanct, and all of us must obey the law. You must cooperate with police investigation. I'm not coming back to normal, pep talk that should follow a human rights organization like ours. When police invite you, or when police are giving you lawful order to arrest you, you are duty bound to still obey. For something goes away, you are bigger than the law. That the police, you don't know why they are inviting you. You don't even know. That police invite you does not mean that they will detain you. That police invite you does not mean they're going to be judging you. No. But there is somebody, no matter how highly placed, that will tell you if police invite you, don't honor. And the Thomas Lebe, Thomas Babakwe, Madam no. Any year, on your time. Because the moment you start running, you are giving the police another cue and evidence. In fact, guilty and that. If you're not guilty, why are you running? After all, we didn't come to arrest you. We sent you an invitation. Especially when you have an idea of why they are inviting you. That way, you have ample opportunity to prepare yourself. In an event that you don't even know why they are inviting you, you are still guilty bound to honor. But the moment you give false excuse, they will accept it under the law. Police can accept it. Okay, but what kind of only dates here? Why did you come? If you give them a good excuse, come out the evidence. Come out invite you on scene. They sent you an invitation. Come on Tuesday, and then probably peradventure that person run into an accident. Or you come here, or I want to come. Or you need POP Bobi. Thomas said, "Hey, Moshe want to see. Moshe she operation for accident land here. All the young girls say, ever be send the lawyer to send it to the IPO. IPO will look at it. It's treated as an accident. Okay. Will the person be there for the affect investigation? Police might choose to come to where you are and say, because this investigation is very important. We understand that you had an accident, but you are still alive. You can talk. Where are you? So police will travel down there instead of you coming to do their job. But in an event that you don't prove it to them, you say, I am not feeling well, or I have an exam to do on the day you said I should come, or there is an emergency, family emergency, or like the one Wunmi gave up. She said the son is not feeling well. How possible now? The normal person will say irony, but the law says you must believe it that Adamoyo Yakoto. We are giving you another date. Come tomorrow. If the child is not feeling well, if the child is a serious one, find somebody. You are not the one treating the child. You are only standing there to look after it. Stay with the child. Come to us. If not, we'll come for you. I can say, so whatever the case may be, trust me, guys. Saturday or Sunday, I will attend all those orders. I will attend those borders and I will make sure I speak with them. And you only everywhere bye because as tomorrow morning, by the special grace of God, the police must go to court and obtain a warrant. This is homicide case. This is no time to give chance
Tanzania bẹ́ẹ̀. At the end of the day, I can say it. Wọ́n ní Wunmi ti wà ní Tanzania. We don't know where she is at the moment. So, lábẹ́ bó ti lè wọ́n ní she exercise in the sand. Àtijọ́ tó ti mọ̀ pàdúrà àti lọ́yẹ̀ lọ́ti kò ṣe wọ́n ti ṣètò ọ̀tí mọ̀ pé next rọ́ọ̀kọ̀ ni wọ́n ti fẹ́ni tó kàn. Ọ̀ ẹ má wọ̀rí. Ẹ ṣe lé ní ẹ̀sọ́ lórí yẹn. Wọ́n bí wíṣkì èmi tẹ̀ ń wò yìí. Olóòrùn ayé òun lẹ̀ ń wò yìí. But I am fighting for truth and justice. Kò kí ń rẹ̀ mí, kò kí ń sùn mí. Àjọba àmà lọ́tọ́ bí owó. I can say, ibikíbi tó bá wù kẹ́ wà, wherever you are hiding, mo fi ọlọ́run àbúrò àti ọba ṣọ́ra you become a fugitive. Ọwọ́ lè ṣe máa tẹ̀, you are only going to buy time. Torí kò sí no more hiding place. Kò sálágbára kankan ló ṣe kíní kan, àwọn kíní kan ló wà bẹ́ẹ̀. All of you, fàfàfà. Àdìsẹ́ fúnra rẹ̀ ló máa sọ. Ẹnì kẹta yẹn, tẹ́kẹ̀ wà nù fídíò tọ́yọ̀ 3 seconds yẹn, ó máa sọ, you tell the police, kò ṣe pé wọ́n fúnra ẹ̀ ló máa sọ. You will tell them confidently yourself. Any attempt to say, o fẹ́ parọ́, you are making a mistake. And now, ẹ máa gbọ́, ìyá Mohbad ẹ sọ fún ìyàwó yìí ni. Ẹnì kẹta tó wà nù bẹ̀ yẹn, and that third person, that person's name never even came up at all in the course of things. But àtẹni tó sọ lórí social media, àtẹni tó ti lọ fún lẹ́yìn o, kò sọ. Can you imagine? So, Can you imagine? how the person got to the house that day, what the person did, well, we don't mass suffer. I know, yes, yeah, I know they took him. They could do a him about the coup, only they took a him coup. So why would they want to buy Mohbad? Is it that was that the condition given to you that Mohbad at the end of the day, Mohbad, I don't want to pardon no more. Okay about Mohbad. What the way you go for go on government. Oga. Àdúrà wọn yóò lè gbà. Àdúrà tí wọn yóò lè gbà. Ó ti yé wa, ó ti yé mi. Ló máa fẹ́ mi ẹ̀ sọ. Láti àṣírí tú. So bóyá AIG tó mọ ilé tó máa ń invite ẹ̀ tó máa lóò dá lóhùn àbí káwọn kan máa ní kó má dá lóhùn ó tiẹ̀ dá. Ó yẹ kí ẹ sọ pé àyẹ̀mí yẹn parọ́ yẹn ó yẹ tiẹ̀ lọ kóòtù tí mo ti sọ lè sí. Lọ́wọ́ àwọn lọ́ọ̀yà tí sùtù wọn kóòdù yẹn ó yẹ kí ẹ ti kẹ́ lọ chájì mi sí kóòtù pé gbólé ìbò tiẹ̀ sọ àdúrà. Ẹ chájì mi sí kóòtù kí tiẹ̀ kọ́ ní fíìmù yìí wò lẹ́ẹ̀kan. Ó fẹ́ ní fíìmù yìí kàtẹ́jọ́. Mo ní kẹ́ ìfọ́ọ̀fù bíi tó lápẹ̀rẹ̀. Ẹ kọ̀ wọ́n mi wọlé kàtẹ́kọ̀ọ́ sí sàràwà. Ló bá tán. Ẹ jọ mo rí ìjọ torí ọlọ́dà. Mo ti sọ̀rọ̀ tí ò yẹ kí sọ lọ́yà ẹ̀ wọ́n mi ẹ pé ní scott kájọ pàdé báyìí. Ṣé mo ti sọ̀rọ̀ tí ò yẹ kí sọ? Mo ti parọ́ mọ́ ẹ̀ náà. Àwọn àìdè Yéṣu fún mi scott. Ẹ bá mi dáwọ́ fún náà ọkọ gbé mi lọ kóòtù. Mi ò fẹ́ kí bàbá mi sọ̀rọ̀ lórí social media. Mo fẹ́ kí ọmọdé náà sọ́jú káàdì mo bá yẹ bàbá wọn náà fún àwọn àdìgbèrè case fight. Gbogbo ìgbèrè kálukú àdásẹ̀sì àwa. Ó bá tán. Ẹ wá bóyá mi ìparọ́ bàmí ìparọ́ mi ò fẹ́ gbówó ilé ìṣe lórí social media yẹn. Ó ti di gbàsgbòs. Kò kọ́ra wọn. Kò lè kọ́ra wọn. Àdúkọ́ ló ń ṣàánú wa. Kọ́ ló ń ṣàánú wa ni. Àmì. Well, we get to heaven, we have kids to answer.
àbí àti lóyún olú ẹ ti rọ́ọ̀lù nìyẹn olú ẹ ní bàbá bébì ọmọ abẹ́rẹ́ tani bàbá bébì tani bàbá bébì. ẹ wò báwo lágbélé gan níbo lágbélé ti irú inspiration yẹn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa àwọn ángẹ́lì gan ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ kúṣe ángẹ́lì ẹ̀yin gan kéèyàn fura sọ̀rọ̀ yìí kí lè rò ní gbogbo yẹn lọ́rùn ọ̀run lẹ́wà ángẹ́lì wà lọ́rùn ẹ̀yẹ ronú pé kókó wa lé kí ni ẹjọ́ kí lè rò níbẹ̀ ẹ̀yin ángẹ́lì ríro dábìtẹ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kúṣe lọ́rùn ẹ̀yin náà lẹ́nu pé kéèyàn máa wet ẹ̀yin náà lẹ́nu pé kéèyàn ẹlẹ́gbẹ̀rẹ̀tì pé tókè ángẹ́lì ọkọ̀ máa squat kí ni gbogbo lẹ́kùn yẹn. gbogbo kí ni dẹ́dẹ́ sí ọ̀rọ̀ ránṣì ó kó ẹlòmíì ó ní wo bí olè bóyá kéèyàn ti bẹ̀rẹ̀ sí dáfá kó tó bẹ̀rẹ̀ sí fẹ́ níbọ̀dì. ó dàbẹ́ o kéèyàn wọ́n pé tó ń fẹ́ gan because ẹ̀kọ́ bèrè wò. n tó máa kàn nìyẹn o kí ẹ máa dáfá. ẹni tó kú ṣẹ̀yẹ lẹ̀ wọ́n tí wọ́n wọ̀ tó ṣọ́ọ̀jù there is one third person nobody had the name of that person. wọ́n hide ẹni. gbogbo tó gbé látijọ́ ìyẹn and don't forget that time tí kéèsì ṣẹlẹ̀ there was nowhere Damola Ainde Habib there was nowhere he was interrogated or investigated. That is the reason why tí ẹlẹ́dàá Mohbad fi mú ọmú lẹ́sìn ni. He was part of those that carried Mohbad's body. Mo ń bọ̀ jẹ́ kí n bá yín clear kẹ́gbọ́n list àwọn tí wọ́n interrogate. Kẹ́bá travel o. ẹ lórí fẹ́ mi ṣe ti rí ibi tí ọ̀rọ̀ gbé dé báyìí ṣe rí pé ẹ̀kọ́ ti fi ojú múmu hàn báyìí wọ́n ní Wùnmí ṣe mọ̀ pé mo yẹ sọ fún yín but ẹ jẹ́ ká fi sí 50-50 alẹ́ ìní ìlà màá mọ̀ bóyá ó máa yọjú àbí kò ní yọjú torí èmi náà ti gbọ́ information yẹn pé ó ti jápa lọ sí Tanzania bóyá lóòótọ́ wá ní o bóyá rán wá ní o alẹ́ ìní òun la ṣe mọ̀ pé a ti ń pàdé ní passport office America embassy tí wọ́n fún ó ṣeé ṣe kó ti manipulate bóyá wọ́n ti gbé jáde by the road we don't know ẹni ló fẹ́ mi ẹjọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí ò ń ṣe fídíò tí ò gbọdọ̀ máa rìn fún àǹfààní àwọn tí wọ́n ti nírẹ̀wẹ̀sì ọkàn lórí justice for Mohbad ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹni ló fẹ́ mi investigation ṣì ń lọ tí n bá tún ní any information tí mo rí pé ó máa wúlò fún yín máa tún wá mú fún yín especially lórí ọ̀rọ̀ Wùnmí bóyá ó sì wà nínú Nàìjíríà àbó ti jáde mo tún padà bọ̀ wá fún yín ní information yẹn ẹ ṣé gan-an lólùfẹ́ mi ire o.